àdúrà wa ó fún wa lọ́mọ àti bímọ ń sìn. ṣùgbọ́n ṣe pé bí yóò wù mí náà but friend mi kan níbi iṣẹ́ ló introduce lady ẹ̀ sí mi gbogbo tó di bó ṣe rí mi. friend yín yẹn I'm sure pé kò ń ṣe Christian o. bẹ́ẹ̀ ni aláìgbàgbọ́ ni. then it's not your friend kò ń ṣọ̀rẹ́ yín. yes because ọ̀rẹ́ tó bá ní pé kí ọ̀rẹ́ kó lọ máa yan àlè kó lọ máa ní girlfriend torí pé ìyàwó ọ̀rẹ́ wọn ò tí bímọ ọ̀rẹ́ yẹn ń ṣọ̀rẹ́ rere ó ń tì yín sẹ́nu kú ni understand in fact oore ọ̀fẹ́ Ọlọ́run àti pé I'm sure pé ìyàwó yín ń gbàdúrà dáadáa oore ọ̀fẹ́ yẹn ló gbé yín ró títí àkókò yìí if not you will have gone you will have gone. Bíbélì ni pé ó ní ìrẹ́pọ̀ kí ló wà láàrin òkùnkùn àti ìmọ́lẹ̀ ó ní kò sí kò ń ṣọ̀rẹ́ yín o ẹ láti yàgò fún o ẹ láti yàgò fún you have to be very careful with him. Ṣebí ẹni church tẹ́ ń lọ. yes ẹ lọ rí pastor yín tó èmi ò ń ṣe pastor o understand but ìwọ̀nba understanding tí mo ní nípa marriage ni mo share pẹ̀lú yín but ẹ lọ rí pastor yín I'm sure pé wọ́n máa tún tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ yẹn wọ́n dẹ̀ máa mọ̀ bọ́n ṣe máa bá yín handle ẹ̀. kí lè fẹ́ kí n ṣe báyìí. dádì ẹjọ́ sábà fẹ́ kí bá mi bẹ ìyàwó mi ní sáà yíyan mọ́ mo ṣe lè ṣàlẹ́ ọyẹ́ ọ̀rọ̀ ẹ̀ fún wáìfù mi tó pé ẹ̀rí ọkàn ń dà mí láàmú ọkàn mi ò balẹ̀ ẹjọ́ sá please. ẹ ti dúró náà arábìnrin tá a sọ wọn báyìí kọ. ṣe tinú sá ẹnu bíi ijọ́ mẹ́ta ètò ń pè mí lemọ́lemọ́ mi ò bí kíkọ́ lẹ̀ mọ́ sá. ọpẹ́ ní fọ́lọ́run wípé sọ̀rọ̀ kẹtọ sọ ṣẹ́yìn pé ìrìn àjò tẹ ọ̀pọ̀ lóòrìn tó sọ ògo tó sọ àyànmọ́ tó tún sọ ọjọ́ ọ̀la. mo gbé dádì ṣé kò ń ṣe ètò ìgbésẹ̀ tí mo gbé yìí ló fà á tí àwọn businesses tí mo ní síta tí ò fi lọ déédéé mọ́ torí mo ṣàkíyèsí pé àwọn nǹkan ò lọ bí ti tẹ́lẹ̀ mọ́ láti ìgbà tí mo ti ń bọ̀ obìnrin yẹn nísà. Mr. David ṣé yóò mọ̀ wípé ẹyọ kan lẹ́yìn àtọ̀kọ́ lẹ́yìn àti àwọn èèyàn ẹ ò mọ̀ pé fàyàkàyà yín ní agbára nígbà tẹ́ ẹ ti pínyà tẹ́ ẹ ti lọ bóbìnrin yìí ẹ má jẹ́ ti ẹni tẹ́ ẹ lọ bá ẹni tó ń yan ogun ni ẹ mọ̀ tó ti gbèsè ayé ẹ sà òun ló kó báyìí òun ló jẹ́ kí gbogbo nǹkan pa wáyé sí. Daddy, ẹ jọ̀ọ́ sà, ẹ ṣàánú fún mi, ẹ ràn mí lọ́wọ́, mi ì fẹ́ kí nǹkan máa lọ báyìí, please. Ẹ fẹ́ kí n ṣàánú fún mi, ẹ ní ìdáná ọlọ́run, ẹ ní ìdè. Adé, ṣé pé o lè ṣerú nǹkan báyìí fún mi pẹ̀lú gbogbo ìfẹ́ tí mo ní sí ẹ? Kí mo máa níkà o, kò jẹ́ ká gbóòórùn àṣebi. Adé, ìwọ kò yẹ kó jẹ́ ìwọ. Ara ń fún mi. Gbogbo nǹkan tí mo ṣe ni mi ìmọ̀ ń ṣe, ògbé àwọn mi ìmọ̀ ń gbé, gbogbo nǹkan ni mi ìmọ̀ ń ṣe. Àṣé nítorí tinú ni. No. It's unfair. Dear, má bínú. I'm sorry. Jọ̀ọ́, iṣẹ́ èṣù ni. Iṣẹ́ èṣù kí ni? Kí ni? Èṣù jókòó tiẹ̀ jẹ́jẹ́, o ló ń bá ń bẹ̀ yẹn. O sì wá ń parọ́ fún mi pé iṣẹ́ èṣù ni. Èṣù. Ókè o, ó dáa. Lọ́jọ́ yẹn, aṣọ wo lè ṣú wọ̀? See? Can't talk. Iṣẹ́ èṣù. Sister Adé. Mo ti sọ fún mi pé ṣe sùúrù. Ṣe sùúrù. Ọpẹ́ láwọn àdúrà ọlọ́run. Wípé ọkọ yóò sọ nǹkan tó sọ.
ṣé yóò mọ̀ nípa àdúrà yín gbàgbọ́? Oh, Pastor. Mo ti fẹ́ máa lọ. Ẹ má bínú sá, mo ti ń lọ. Jókòó. Kẹ́ ṣe sùn. Àwọn ọmọ dúpẹ́ ni ẹ ti dùn mí. Bí obìnrin tá à ń sọ pa yìí, bó bá bímọ tó bá ti lóyún fún un, kí la fẹ́ ṣe? Tó bá lóyún fún wa kó wọlé àbí? Alright. Anything. Gbogbo nǹkan ni mo fi ń tẹ́ Adé lọ́rùn. Mo dẹ̀ mọ nǹkan tó fẹ́. Ní Adé, kí ló fẹ́ kí n ṣe fún ẹ? Ṣé kí n para mi sí ẹ lọ́rùn ni? What do you want? Tell me you understand it. What do you want from me? Kí ló fẹ́ kí n ṣe fún ẹ? Ẹ ṣe sùn. Ṣé rí Ọlọ́run ràn yín lọ́wọ́? Ẹ wo bí bọ́ọ̀dì ṣe wà yìí. Orí ò lè sọ pé òun ò bá ọwọ́ ṣe. Ọwọ́ ò lè sọ pé òun ò bọ̀ ṣe. No. For example, rẹ̀ kí n ṣe ṣàtúkọ̀ fún yín. Ẹ wo orí wọ́ọ̀ yìí wáyé. Ẹ gbọ́, ṣé aláǹgbá lè gbàgbé wọlé? Rárá sá. Ṣùgbọ́n like for example, irú window yìí sì ń tábà òkun. Ṣé aláǹgbá ò lè wọlé tí ò bá ní lẹ́tì? Níbi bóyá mọ́ mi slack, ẹ jẹ́ kí nǹkan báyìí ṣẹlẹ̀. Bóyá dáàdì lọ slack. But sísìn nígbà tẹ́ ti parapọ̀. Mo rò pé òun ti jẹ́ tọ́lọ́. Bíbélì tẹ́ tó wá tẹ̀síwájú. Tẹ́ bá wo Job chapter 7 verse 14 sọ̀rọ̀ kan bẹ́ẹ̀. Ó ní pé ìrètí wà fún igi tá a gé lórí. Orí tó bá gbọ́ òórùn omi yóò ṣe kí ni o, yóò sọ tutù padà. You still have a lot of hope. Ṣé yóò mọ̀ pé ìyàwó yín ní aṣọ yìí? Ṣé yóò mọ̀ pé ìyàwó yín ní fèsì yìí ni? Mo fi Ọlọ́run àlàyé pé mi. Mọ́mì, ṣé ẹ fẹ́ kí Ọlọ́run mú ọkọ yín dáradára? Ẹgbẹ́ ìdáríjì. Ṣé Bíbélì pé ọlọ́gbọ́n obìnrin á fi ọwọ́ ara rẹ̀ kọ́lé ara rẹ̀? Báàmì, ẹ tẹ̀ wá jẹun ní kẹ́ bá lè lọ lo àwọn oògùn yìí. Ẹ pẹ̀lẹ́. Ẹ gbà. N ò jẹ mọ́. Báàmì. Kò lọ lẹ́nu. Kò lọ. Mélòó lẹ tí ìjẹ tẹ́ ní kò lọ? Ẹ tẹ̀ sí gbélé iná. Ní kẹ́ bá lè lọ àwọn oògùn yìí. Wo tí o ti bá ń pe débi sí mo ní ọba ń pè. Mo ti pè wọ́n, wọ́n ní àwọn máa pè mí padà. Ṣé kò wá tí ì pè padà náà ni? Òun náà ṣì ń rí lọ́n tí pé. Ẹ pẹ̀lẹ́. Yes. Kí la máa wá ṣe báyìí? Oye mi. Honestly, I'm confused. Ṣé màámi ni màá ní pé kán lọ tọ́jú wọn sìn mí? Láwọn tó jẹ́ pé for almost 10 years wọ́n ti fira wọn lẹ̀, wọ́n ti ń gbé lọ́tọ̀ọ̀tọ̀. Màá lọ tọ́jú bàbá títí dára wọn máa fi yá. Wàá lọ dúró tí wọ́n ní village. Ṣebí bàbá ọkọ mi ni. Thank you very much. But Ayọ̀mídé wa ń kọ́ báwo la ti fẹ́ ṣe tiẹ̀? O ò lè gbé lọ sí village náà. Màá sẹ́ǹd fún títí kó wá bá mi tọ́jú ẹ̀ títí di ìgbà tí màá fi dé. That's a very good idea. Okay. Bóyá for convenience. So, you'd like public transport. Like in Sofon today, go wá pàdé mi lọ́la. By the time tí bá dé office, ó gbé mọ́tò àgbè yẹn kó lọ drop me. Thank you very much. I think now I can take my dinner. All right. Great and sick. Ọ̀gẹ̀nìtì ni. Ọ̀gẹ̀nìtì. Irú sickness wo nìyẹn? Òtútù ni. Òtútù.
nígbà tí ẹ ti mọ̀ pé àsìkò òtútù la wà yìí ó yẹ kẹ́ ẹ máa wọ aṣọ tó máa bo àyà yín ni. ẹ pẹ̀lẹ́. ara mi ò yá. a mọ̀ kó máa yá àwọn tó bá ti dàsìkò òtútù báyìí ó yẹ kẹ́ ẹ máa lo aṣọ tó máa bo àyà ni. àyà mi bójú bá ti fẹsẹ̀ balẹ̀ ilẹ̀ bí ṣe máa ń ṣe wá. wọ́n tún lè jẹun wọn kò ṣùgbọ́n ní bẹ́ẹ̀ ṣe ń jẹ́ lẹ́ ń bì í. àyà mi ọkọ rẹ ń kọ́. àwọn náà wà níṣẹ́ la àbájọ wá ṣùgbọ́n níbi iṣẹ́ wọn ò fún wọn láyè. mo sọ fún àbúrò rẹ kọ́ bá ń pè àbúrò rẹ pè ó lóun ó pè padà òun ó pè padà ní àárí. ìdí nìyẹn tèmi fi wà ń bì nígbà tí wọn ti fún wọn láyè ń bi iṣẹ́ náà ní kémi wá ṣojú wọn kí wọn wá yọjú sí yín. ẹ pẹ̀lẹ́. ẹ pẹ̀lẹ́ ṣé mọ̀ pé bẹ́ẹ̀ ṣe jẹun yìí ẹ lè lókun nínú. èmi á po tíì fún yín tó máa kí tẹ́ máa mú kára yín lè mọ̀kun. ilé ìwé náà tún lọ lẹ́nu mi. ó yẹ kó lọ. máa ṣùṣọ fún mi ẹsẹ̀. ìwọ o ò fẹ́ gbé kọ́ mi àbí bí ikún ló lóko ni bí pàkúté ni ẹni gangan la máa mọ̀. Yes, come in. Èmi náà ni. Kí ló wá nílé mi? Ìwọ. Mo ṣáà ti sọ fún ẹ pé kó má wá mi wá mọ́, kó má pè mí, ó dẹ̀ fi kọ́ ọ̀dààmú mi. O bí o lè escape lọ́wọ́ mi ni. You used me. And you think you can dump me just like that? Láyé kò possible. Ọmọdé yìí ṣé àjọ sign life contract ni wípé àjọ máa lọ bẹ́ẹ̀ for life? No, just for us just to enjoy ourselves for the meantime, but now I am new. Mo ti yàtọ̀. Mo sọ fẹ́ pé life me dey change. And I don't need you in my life again. My wife is enough for me. O dey disturb me. Ṣé dandan ni? Dandan ni o. A ti ti òjèbó olóṣà lọ́wọ́. Ó gba báńlá ẹni tó máa wá bọ̀. Sweetheart, èèyàn àti Fẹ́lẹ́ jọ ń sọ̀rọ̀. Yes, dear. They are just come. Ẹ ká sàn ma. Ẹ kú jókòó. This is the lady I'm talking about. Okay. Tinu. All right, Aunty Tinu. Ẹ pẹ̀lẹ́. Ẹ kú jókòó. Ẹ kú jọ́ mẹ́ta. Ẹ ǹlẹ́. Ẹ jọ̀ọ́ má bínú. Mo ń bọ̀ ṣé gbọ́. Ẹ kú Tinu. Ẹ kú jókòó. Ẹ wò. Ẹ má bínú sọ́kọ. Ọlọ́run mo fi bẹ̀ yín. Mo ti sọ fún wọn tẹ́lẹ̀ pé kán ṣàlàyé fún yín pé àwọn ti di born again báyìí. Mo lè wá ṣọ́ọ̀pù ẹ máa understand. Ẹ jọ̀ọ́ má bínú sí wọn. God sick. Mo ti fẹ́ máa lọ. Ẹ má ti lọ ẹ tó ní sùn. Ẹ jọ̀ọ́ má bọ̀.
abẹ́ ẹ̀ rí ẹni tí mo ti rò pé màá lù ṣe léṣe ló níwà tútù yìí. Ó ní láti jẹ́ wípé born again gidi ni woman yìí o. Tí mo ti rò wípé màá wá ṣe gbogbo rere fún lénìí, àṣé ẹ̀sìn ló gbé sílé. Tí kò bá ṣe pé olórí burúkú làwọn ọkùnrin míì ni. Kéèyàn ní ìyàwó báyìí sílé kó tún máa wá ọmọ gbòòrò kiri. Ibẹ̀ ni mo jókòó sí tí mo rí kọ́ọ̀lù ẹ̀ tó ń wọlé tí mò ń kọ́ tẹ̀ náà náà ipò tẹ̀ ti wà láhànd. Ṣùgbọ́n bí ènìyàn búburú yóò bá yí padà kúrò nínú gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ó ti dá, tí ó sì pa gbogbo àṣẹ mi mọ́, tí ó sì ṣe èyí tó tọ́ àti èyí tó yẹ, yíyè ni yóò yè, òun kì yóò kú. Gbáyé mi, Olúwa, mo yà sí mímọ́ fún ọ. Gba gbogbo àkókò mi kí wọ́n kú fún ìyìn rẹ. Ìfẹ́ mi, ìfẹ́ mi, ìfẹ́ mi, ìfẹ́ mi, ìfẹ́ mi, ìfẹ́ mi, ìfẹ́ mi. Tí n bá rojú rẹ, inú mi á dùn, ara mi á yá gágá. Tí n bá rojú rẹ, ọkàn mi á balẹ̀, pé mo rẹ́ni bá rí ire. Tí n bá rojú rẹ, inú mi á dùn, ara mi á yá gágá. Tí n bá rojú rẹ, ọkàn mi á balẹ̀, pé mo rẹ́ni bá rí ire. Ìfẹ́ mi, ìfẹ́ mi, ìfẹ́ mi, ìfẹ́ mi. Èdìdì fẹ́ lágbára. Èdìdì fẹ́ mà lágbára. Ìfẹ́ a máa tún tó ti bàjẹ́ ṣe. Ìfẹ́ a máa sunlé àwọn òdìlé ọ̀la. Olólùfẹ́ mi fẹ́ mi dénúdénú. Bàbá sowọ́pọ̀ gbogbo ohun tá a fẹ́ lọ́lọ́run máa ṣe. Olólùfẹ́ mi. Ìfẹ́ mi, ìfẹ́ mi, ìfẹ́ mi, ìfẹ́ mi. Wọ́n nílò àmójútó gan ni. In short, wọ́n need special treatment. Special treatment? Yes. Bí a kẹ́ sẹ́ndì Túndé kó wá gbé wa, èmi bàbá àti uncle Ṣùpọ̀ kájọ máa bọ̀ lẹ́kọ̀ọ́. Okay, I will do that. All right. Thank you. That's why I love you. Love you too. All right.
wọn kò ṣe pọ̀ àjọ ń lọ sékòó lọ́la ni o. mo lọ sẹ́kọ̀ọ́ ẹ wò ẹ jẹ́ ẹ lọ di ẹrù mi lẹ̀. pásítọ̀ ẹ̀bùn yìí ṣe mí ní kàyéfì àmọ́ èyí tó fi ọkàn mi jù níwé bíbélì Ezekiel 18:21-23. ìwé Ezekiel 18:21-23 tó ń gbé ṣùgbọ́n bí ènìyàn búburú ló bá yí padà kúrò nínú gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ó ti dá tó sì pa gbogbo àṣẹ mọ́ tó sì ṣe èyí tí ó tọ́ àti èyí tí ó yẹ yíyè ni ó yè òkè ó kù. ògo ni fọ́nrán lókè ọ̀run wípé nígbà tí ẹ ka ọ̀rọ̀ Ọlọ́run yìí ẹ̀yin náà ẹ lè gbé ìgbésẹ̀ pẹ̀lú ẹ̀ torí pé ẹ gba Jésù ní ìwà tó gbà. Sista Tinu ẹ jẹ́ ìgbèrú kwẹ́sì kan lọ́wọ́ yẹn ọmọ ọdún mélòó ni. 29 years ní sà. 29 years. Kí ló dé sẹ́yìn náà ti wà oríṣiríṣi ọkùnrin ló ti kọ ẹnu ìfẹ́ sí mi tó bá pẹ́ tó bá yá wọ́n máa ń já mi jù sílẹ̀ ni èyí ló mú mi pinnu lọ́kàn mi wípé máa fi adé dandan nìyẹn. torí pé ọkùnrin já yín jù sílẹ̀ ẹ ṣe pinnu pé máa fẹ́ ìsàlẹ̀. bẹ́ẹ̀ni sà. bí mo ṣe ń gbàdúrà fún yín lẹ́ẹ̀kan ọ̀run ṣí mi lójú nípa ọ̀run. nínú ọmọra àti lókè ọmọ ẹ̀ lọ láti òní yìí lọ láti ìṣẹ́jú lọ gbogbo èrè rẹ gbogbo ògo ẹ gbogbo àṣeyọrí gbogbo ìgbéga tó wá láyé wá ṣe ó ti di tèmi tí Kọ́lápọ̀ o bẹ́ẹ̀ ni mo wí o bí gbogbo odò bá ṣàn wọ́n á ṣàn sínú òkun ni o kí gbogbo orí ẹ kó máa sọ́dọ̀ mi wá gbọ́ o kò ń ṣe ìwọ nìkan o gbogbo ọkùnrin kọkùnrin bá ti gorí ẹ látìlẹ́yìn àjọṣepọ̀ tí èmi Kọ́lápọ̀ ti bọ́ ni kí gbogbo ire wọn àṣeyọrí wọn àti ògo wọn kó máa wá sọ́dọ̀ èmi Kọ́lápọ̀ bẹ́ẹ̀ ni àṣẹ. yé mo gbé lóòótọ́ lọ́jọ́ yẹn kó tó bí kéyà bí mú un lálàá bí nǹkan náà mo ṣàgbọ́ pé wọ́n ń sọ̀rọ̀ kò yé mi. Sista Tinu bíbélì sọ̀rọ̀ kan nínú ìwé òwe chapter 6 verse 27 tó wípé ọkùnrin a lè gbé iná lé àyà rẹ̀ kí aṣọ rẹ̀ kí ó má jóná gbogbo àwọn ọkùnrin tó ń gorí yín ṣẹ́yìn o mọ̀ wípé ogun ayé tí wọ́n náà máa wọnú ayé yẹn ní 50%. ṣe rí ohun tí Ọlọ́run tó dislike ayé òun wípé ìgbà ṣùgbọ́n ògo ni fọlọ́run kí ọ bíbélì wípé ẹnikẹ́ni tó bá ti gba Jésù máa ń lọ ó ti dé ìgbà tuntun. ìlàjà láàárín èèyàn àti Ọlọ́run ló ṣe é sísè ẹ máa gbìyànjú láti lọ sínú àwọn dry fasting 3 days. After then I know that my God will deliver you. mo ti ṣetán. orúkọ Jésù. ẹ wo ọmọlọmọ yìí o bẹ́ẹ̀ ṣe ń wò yìí èèyàn gidi sí ni ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀ tó ṣe nínú ayé rẹ̀ ìyá Yọ̀mídé ọmọ yìí torí tí ìbá ṣe ọmọ tẹ́ ń wò yìí ǹbá ti dolóògbé ní ìsìn ǹbá ti dẹni àgbégbé ǹbá ti gbàgbé mi pọ̀ ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀ bó ṣe wà ọkàn rẹ̀ ó balẹ̀ nílé mi yóò bí sùn yóò sì gbé wálé
ayé rẹ̀ ọ̀dànù ilé mi ó ṣeun mo dúpẹ́. aya mi ó ṣe gan ìwọ ni mo rí kí o kó àfọgbọ́n ṣe tó ò jẹ́ asunkún ẹ̀gbọ́n wa ọlọ́run á dúró ti àwọn ọmọ rẹ náà ayé ò sì nílé oúnjẹ ẹrù rẹ ó ṣe gan. aya mi ó ṣe gan ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́ ó ṣe. ìròyìn tá à ń gbọ́ nípa ọmọ yìí ìròyìn burúkú èèyàn burúkú lẹ́ẹ̀pẹ́ o àwọn náà rè àwọn rédíò ẹlẹ́jẹ̀ tẹ́ ẹ bá ti rí ẹnìkan láyé yìí tí gìgísẹ̀ rẹ̀ tó ní hò tí ọ̀sẹ̀ jẹ́ ń bẹ̀ mọ́ ẹ sá fún àwọn gbẹ́kẹ̀ yìí de èké àdúgbò ni wọ́n tí n bá rí ọmọ yìí ẹ̀yin èèyàn mi ó yẹ kí n yọ sọ̀ǹda kí n méle kiri àdúgbò ni pé láyé n ò gbọ́dọ̀ rí inú ilé mi mọ́ àmọ́ èké ò lérè àbùkù ní sọnù ojú tì ní dábàá ni ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ ọmọ yìí o yóò dá fún inú ilé ọkàn rẹ̀ ó balẹ̀ nínú ilé àmín àwọn náà nù. aya mi o ti bí abo nínú ilé yìí ó bí akọ bó bá yé ṣe gan ó bí méjì papọ̀ àmín ó méjì ò kéré mẹ́ta lágbà lọ́wọ́ rẹ lẹ́fẹ̀ẹ́. ẹ wá dúró mẹ́ta tó wá kéré o táwọn ìyá bá jẹ́ ni o. ta ìjẹ́wẹ̀. má jẹ́ kó ṣẹlẹ̀ má jẹ́ kó ṣẹlẹ̀ mọ́ mi. Dádì. aya mi yàrá yìí. Mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín. Àmọ́ mi ò wá mọ̀ bóyá ẹ fún mi. aya mi èmi ló fẹ́ tọrọ lọ́wọ́ mi tí mo ní fún ọ kò sí tọ́ tọrọ lọ́wọ́ mi tí mo ní fún ọ kó méje kó mi tọ́ bá tọrọ lọ́wọ́ mi kó béèrè lọ́wọ́ mi bí n ò ní wọ́n ya wọ́n fún ọ tọrọ tọ́ bá tọrọ. Nǹkan tí mo fẹ́ tọrọ ò pọ̀. Bí ìjà tó wà láàrin ẹ̀yin àti mọ́mì bó ṣe máa parí lónìí òun ni mò ń béèrè. mọ́mì wo. wo aya mi kó là kó lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ọ̀kọ́là wo ewé ní kọlà sẹ́kọ̀ọ́ o sórí ibi tó mọ́rọ̀ lọ́hùn kò sọ̀rọ̀ ń bẹ àbọ̀rọ̀ mi ò yé o kò sí ọ̀rọ̀ ń bẹ wá nǹkan mi tọrọ bí wọn bá ní wọn fún ọ wọn yà wọn fún ọ tọrọ nǹkan mi gbogbo ń tọ́ba tiẹ̀ tọrọ náà wo tiẹ̀ sì dìde jókòó náà dìde jókòó èmi mo ní kó dìde jókòó náà. Dádì màá jókòó ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ fi dá mi lójú pé ohun tí mò ń tọrọ yìí o ẹ fún mi. wọ́n wá ṣàlàyé kankan fún wọn ni àmọ́ kí n tó wá ṣàlàyé ń tó ṣẹlẹ̀ fún ọmọ ìṣẹ́ àní mo ní kó jókòó ẹ bẹ́ẹ̀ ni mo ní o jókòó. torí kinní tó ń bẹ̀bẹ̀ fún tó ń bò yìí ńgbà tèmi àti ẹ̀ tá à ń fẹ́ra wa èèyàn gidi ni èèyàn rẹ̀ sì ní pẹ̀lú àmọ́ ọ̀sán kan òru kan ló yí bírímọ́ ńlọ lọ́ba bẹ̀rẹ̀ sí rìnrìn òru lọ́ bẹ̀rẹ̀ sí rìnrìn kò sọ bẹ́ẹ̀ ńlẹ̀ kiri ìgboro kẹ̀sì wa mọ̀ wo akọ tí wàá ṣe tó sọ pé òun kàwé o ọ̀gá iléèwé ni o iléèwé gíga ni o owó tẹ ká san sísè àbí kí náà ń pè èmi tí mo kówó rẹ̀ lẹ́rìí òtún ó ṣojú àwọn èèyàn mi yí o gbogbo òkò mi mọ tàtàn torí tiẹ̀ o ńgbàtà bùkù yìí ó sì tí ó ta lé mi àfi bírí bí mo bá sọ yìí kò ní gbọ́ bí mo bá sọ tọ̀hún kò ní gbọ́ mo bá sì pe sàkọ̀tún mo pe sàkòsí apẹ mítìnì lé lórí àbá wípé ìwà tó ń wú yìí rìn tó ń rìn yìí ọ̀dà o onílá òun ọgbà làbá pátì inú ilé wa rírí tí wọ́n tún rí bó ṣe wọlé wá nu lọ́ba kó gbogbo ẹrù ẹ̀ lọ́ba kẹrù lọ. ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè ìbéèrè kékeré kan lọ́wọ́ mi adé láìkẹ́ dání lọ. now tí ò bá sí ìfẹ́ àti ṣọ̀kan lẹ́ẹ̀rín èmi àti ìyàwó mi ta lẹ́rò kó máa wá sí abúlé láti wá tọ́jú mi.
ṣé wọn pé ìṣọ̀kan tó wà láàrin àwa méjèèjì òun ló jẹ́ kóun wá sí abúlé tá a fi gba house ẹ̀ pé kó máa bá wa tọ́jú ọmọ wa. Dáàdì àtijọ́ tí mo ti ń bá yín sọ pé whatever tí mọ́mí bá ṣe fún mi ẹ gbàgbé ẹ̀ náà ṣé bí à ń ṣe ọlọ́run tó dá wa ọlọ́run dẹ̀ ń dáríjì wa ó yẹ kó le tó yẹn náà ok ẹ̀yin náà wo nǹkan tí mo pass through if not for Christ tó o bá ń ṣe ti Jésù tó ṣàánú fún mi tó tún ayé mi ṣe ẹ̀yin náà mọ nǹkan tójú mi rí náà torí pé ìmí méjèèjì yẹn kọra yín sílẹ̀ tí bàbá àti ìyá tán bá ti yapa tán kọra wọn lẹ̀ àwọn ọmọ ló máa ń forí fa náà ẹ mọ nǹkan tí mo forí fa ẹ mọ nǹkan tí mo pass through ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó dẹ̀ wà on the street lẹ́nìí tán ń rìn káàkiri tán ń mugbó tán ń wùwà tó ń lọ káàkiri most of them ló jẹ́ pé product broken hope ni wọ́n torí pé bàbá àti ìyá wọn ti kọra wọn lẹ̀ làwọn ọmọ sì dìdàkudà ṣùgbọ́n ọlọ́run tó wá ṣàánú ni ó jẹ́ kí èmi bá Kristi pàdé kò jẹ́ káyé mi dìdàkudà that's enough for you to forgive her ẹ wá máa gbọ́ o tẹ́ bá ti mọ̀ wípé ẹ ní parí ìjà tó wà lẹ́ẹ̀rín ẹ̀yin méjèèjì lénìí because èmi mo ránṣẹ́ pé mọ́mì. bẹ́ẹ̀ ni sọ. èmi ni mo plan ẹ̀ tí mo ní kí mọ́mì máa bọ̀ because mo ní lénìí yìí ojú gbọ́dọ̀ ti èṣù gbogbo nǹkan tó bá wà ní ọ̀rọ̀ yẹn pátápátá ẹ máa parí ẹ̀ lénìí. nǹkan tí ìyàwó mi dẹ̀ sọ àjọmọ̀ èmi àti ẹni pé bẹ́ẹ̀ ni sà pé ẹ gbọ́dọ̀ parí ìjà yẹn lénìí tẹ́ bá ti mọ̀ pé ẹ lè parí ìjà yẹn lénìí èmi ní dásẹ́yìn méjèèjì mọ́. ẹ̀gbọ́n mi ọ̀rọ̀ ńlá lọmọ yìí sọ ọpọlọ wà ní ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́gbọ́n ni kò burú. tó wá jẹ́ pé n tẹ́ ẹ fẹ́ lù Mama, ẹ mú drinks oúnjẹ fi jìnnà. Aya mi, mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ìgbé ayé tí ò ní Jésù ìgbé ayé asán. Ṣorí látìgbà tí Ọlọ́run ti lò ọ́ tó ti parí ìjà láàrin èmi àti baálé mi tẹ́ ẹ ti wàásù Jésù fún mi tí mo ti fi ayé mi fún Jésù mo wá rí wípé ohun gbogbo ti yàtọ̀ àti pé tí n bá rántí àwọn nǹkan tí mo ti ṣe sí ara kì í yá mi ò lè túraká sí ọmọ torí mò ń wò wípé mo ti ṣẹ̀ jọ aya mi ṣé wàá lè dáríjì mi. ẹ ṣe mí ṣé ìyá máa ṣe ọmọ ni ọmọ ló ń ṣe ìyá èmi ló yẹ kí n ní kẹ́ má bínú. èmi mo mọ̀ pé mo ṣe torí nígbà tí mi ti fàyè mi fún Jésù tí mo rí pé ìwọ àti ọkọ rẹ ṣe fẹ́ràn ara yín ṣé o sì mọ̀ wípé mo nífẹ̀ẹ́ ọmọ mi gidi òun náà sì nífẹ̀ẹ́ mi mo wá lérò wípé bó ṣe ti fẹ́ tó fẹ́ràn ẹ tó ń tọ́jú ẹ pé kò ní tọ́jú mi mọ́ èmi náà sì mọ ohun tí ìyá ọkọ tèmi fi ojú mi rí nígbà tí mo kọ́kọ́ kó délé ọkọ mi ìdí nìyẹn tí èmi náà ò fẹ́ fi gba gbẹ̀rẹ́ fún ìyàwó ọmọ mi àmọ́ Jésù máa dùn ó lẹ́yìn tí mo fi ayé mi fún Jésù mo rí wípé ohun gbogbo tó kù asán jọ mo ti ṣe dáríjì mi ò bínú bí ọkọ mi ò ní fẹ́ràn yín mọ́ ó gbọ́dọ̀ fẹ́ràn yín gẹ́gẹ́ bí ìyá mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ìfẹ́ tí ọmọ yín ní sí yín ó yàtọ̀ sí ètò ní sí mi
ìfẹ́ ọmọ sí ìyá ó yàtọ̀. Mi gbọ́dọ̀ ní kọ́mọ yín má fẹ́ràn yín. Mo sì fẹ́ kẹ́ ẹ mọ̀ pé oúnjẹ ọmọ ẹ jẹ́ pẹ́pẹ́pẹ́ bàbá. That's my wife. Ó ṣe mo dúpẹ́. Ó ṣe. Ó yẹ mu drinks yín. Doctor, we really appreciate you. No. Ẹ ṣé gan. No. Cherry, Ọlọ́run ni ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ọlọ́run ló ń ṣe kì í ṣe ènìyàn, Ọlọ́run ló ń ṣe. In fact, bọ́lọ́run ti gbàgbé wa ni. No. Bíbélì wípé ohun gbogbo ni àkókò wà fún. Ọlọ́run gbàgbé ẹnikẹ́ni. Ọlọ́run gbàgbé èèyàn kankan. Ohun tó kàn ṣẹlẹ̀ ni pé ó ní àkókò fún oníkálukú. Àkókò tí yín ló ti dé yẹn. Torí náà Ọlọ́run gbàgbé yín. My dear, congratulations. Thank you. That is cool. Ẹ má yẹ kí má dàá máa ṣe àwọn iṣẹ́ tó le rárá sí i. Ẹ jọ̀ọ́, ẹ̀yin ni mo fẹ́ kẹ́ máa ṣe gbogbo iṣẹ́ sí. Ẹ mo fẹ́ kẹ́ bá mi kẹ́ wọn bí ẹyin. Ẹ jọ̀ọ́ kẹ́kọ̀ọ́ lè máa relax dáadáa tó ti yín sí. Dáadáa àwọn oògùn tí mo ti prescribe fún yín yẹn kẹ́mi ṣe kó wọ́n lò dáadáa. Ẹ bá mi monitor wọn dáadáa. Sure. And most importantly, ẹ má gbàgbé láti wá register fún antinata. Kékeré ni ṣe rí ẹni ní Friday tó máa fi di Monday máa wá register by God's grace. Ìyẹn ṣì wà òkè. Díà látẹ̀yìn lọ mi mo bẹ̀rẹ̀ sí ń dáná nù lé o. That is good. Ìfẹ́ wà láàmú. It's good. Okay. How are you? Yeah. Are you okay? I'm okay. Auntie. Share Morari. That's good. That's Ibo let me. Woman tí mo sọ pé wọ́n yẹ kí n mọ Jésù ni. Mr. D. Mr. D. It's a small world. Mr. D. Ẹ má fà gbogbo ohun tẹ́ ẹ rò yẹn mo understand and mo fẹ́ kẹ́ mọ̀ pé tinú tẹ̀ ń wò yìí kì í ṣe tinú ti ìgbà yẹn o tinú ọ̀tọ̀ lélẹ̀ tinú eléyìí ti gba Jésù gẹ́gẹ́ bí Olúwa tó gbọ́lá rẹ̀ ó dẹ̀ ti di àtúnbí tinú is now born again tinú titun rẹ̀ wò yìí ṣó ti yẹn sí and so mi fẹ́ kẹ́ rántí àwọn and bíbélì wípé bí ènìyàn bá ti wà nínú Kristi ohun àtijọ́ ti kọjá lọ kíyèsí ó di titun torí náà gbogbo àná la ní past wa bọ ohun gbogbo ti di ọ̀tun nísìnyí so ẹ má ròyìn lọ síbi tí ẹ ròyìn it has gone ti kọjá lọ. Aunty, ọkọ àfẹ́sọ́nà mi ni. In 2 months' time, we'll be getting married. Yeah. Hey, congratulations. So Mr. D, it's well. Happy for you. Kò má gbàgbé kò má gbàgbé kò má gbàgbé kò lè gbàgbé láéláé. Kò má gbàgbé kò má gbàgbé kò má gbàgbé kò lè gbàgbé láéláé. ó lè má pé kó dàbí ẹni pé kò dáhùn. Kò má gbàgbé kò lè gbàgbé láéláé. Even in the storm, he will send his message to come. Kò má gbàgbé Kò lè gbàgbé láéláé. Kò lè gbàgbé ẹlẹ́rù ni ò lè gbàgbé. Kò má gbàgbé oníṣẹ́ ara ní bàbá. Kò lè gbàgbé láéláé. Ó máa ṣe lákòókò tó máa dára fún ẹni. Kò má gbàgbé. Má sọ retí nù, má bànújẹ́ ẹlẹ́rù ni Kò lè gbàgbé láéláé. oníṣẹ́ òdodo máa ní. Kò má gbàgbé. Kò má gbàgbé Kò lè gbàgbé láéláé. Kò má gbàgbé. Kò má gbàgbé. Kò lè gbàgbé láéláé. Ṣó lè gbàgbé ni? Ṣó lè
ṣáàpù ìhùnú àlè gbàgbé ọmọ tó gbé sínú. ṣáàbí àmọ́ agbẹ́gun ọmọ rẹ̀ kó má tà tí wèrè. má sọ̀rọ̀ tínú jẹ́ ti gbẹ́kẹ̀lé ó máa ṣe. kò lè gbàgbé ó dájú kò lè gbàgbé lọ́la. ẹ gbàgbé ooo. kò má gbàgbé. kò má gbàgbé. kò má gbàgbé. kò lè gbàgbé láéláé. kò lè gbàgbé. kò lè. kò má gbàgbé. kò lè gbàgbé o. kò má gbàgbé. oníṣẹ́ rẹ̀ ni onímájẹ̀mú òdodo. kò lè gbàgbé láéláé. nígbà tí ìrètí ẹ̀dá bá pin ìrànlọ́wọ́ rẹ̀ ó máa dìde. kò má gbàgbé. àṣeyọ̀wù ni kò lè gbàgbé láéláé. kò lè gbàgbé ó rántí wa nígbà gbogbo. kò má gbàgbé. kò má gbàgbé. kò lè gbàgbé láéláé. kò má gbàgbé ooo. kò má gbàgbé. kò má gbàgbé. kò lè gbàgbé láéláé. ó lè máa pè é kó dàbí ẹni pé kò dáhùn. kò má gbàgbé. kò lè gbàgbé láéláé.